الرحمن الرحيم أسيب القادرية ذا authentic. الصلاة على النبي الكريم. Akí Ọlọ́run Allahu Akbar. àti àtàrà Ọlọ́run akí ọ̀gá wa àgbà Ànábì wa Muhammadu. Ànábì náà ni mo dákọ nínú ilé wa. Àṣẹ́kùbọ̀ àṣàlátù fún-Ànábì. Sallallahu alayhi wa sallam. Maulana Amirul Jaysh. Radiyallahu ta'ala anhu. Ọlọ́pàá sábà ṣàlékún ìkẹ́ ìgẹ̀ fún wọn. Ìgẹ̀ fẹ́rẹ̀ lẹ́ àbùdí ìkàyà háyà sọ́láàtì. Ya Rabbi ya Ghaffar. Ẹ bá mi wí. Ya Rabbi ya Ghaffar. Bighfiri li'abdika ya salati. Bismillahi kul huwa Allah. Bismillahirrahmanirrahim. Wallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad. Wa lam yakun lahu kufuwan ahad. Mo ti àtàrà bàbá wa tí wọ́n ti lọ, gbogbo àwọn wàlíyé Ọlọ́run tí wọ́n ti sùn nínú ilé wa nílé ọ̀lẹ́ṣẹ̀ ọlọ́mọ́sà bá wa kẹ́ wọn. Salamu ala al-madina min ulama'ina. Àtọkùnrin wọn, àtobìnrin wọn, àtọmọdé wọn, àtàgbàlagbà wọn tí wọ́n ti lọ nínú ilé wa nílé ọ̀lẹ́ṣin ọlọ́mọ́sà bá wa bùkórí alìkíyàmọ̀ gbogbo wọn. Salamu ala al-madina min ulama'ina. Wọ́n láwọn tí wọ́n ti lọ, gbogbo àwọn bàbá tí wọ́n ṣẹ́kù fún wa nínú ilé alùbáríkà, nínú ilé ọ̀lẹ́ṣin tẹ́ ń jẹ́ òṣùpá fún wa, Ọlọ́run má pa yín rẹ́ láéláé. Kazaka al-baqina min khulafa'ina. Bẹ́ẹ̀ láti rí bàbá wa àti ìyá wa tí wọ́n ń fi ojú rí dùnnú látara ájí wa ambassador Tajudeen Ọ̀lẹ́ṣin. Salamu alaykum. Bẹ́ẹ̀ látòrí wọn ó fi dérí àwọn bàbá mi tí wọ́n ń bẹ níkàlẹ̀. Sunnatun nabawiyyatun. Ó fi dérí gbogbo yín lápapọ̀ ẹ̀rí tí mo kúnlẹ̀ èmi náà fẹ́ dàgbà. Salamu alaykum. Ẹ jẹ́ kí n kúnlẹ̀ báyìí bàbá mi máa dìbò òun òbí yóò kọ́ mi. Sunnatun nabawiyyatun. Gbogbo ọmọ kéékèèké tọ́lọ́mbá ṣoore mímọ̀ fún. Gbogbo ọmọ kéékèèké tọ́lọ́mbá ṣoore azìkí fún. Gbogbo ọmọ kéékèèké tọ́lọ́mbá ṣoore ìgbéga fún tó wá ráwọ̀ ẹgbẹ́ bàbá rẹ̀ tí ò lè kúnlẹ̀ fún wọn mọ́. Toro kóore kan lọ́lọ́ sì ṣe fún òun ni oore tí ó padà lọ́ọ́ ṣe fún òun. Salamu alaykum. Sunnatun nabawiyyatun. Mo kí gbogbo yín ọba tó ní ẹ máa fojú rí dùnnú látara wa ikú òjijì ò ní gbà yín mọ́ wa lọ́wọ́. Ijabatuhu baridun. Bàbá mi àgbà tí wọ́n ṣàdúrà bẹ̀rẹ̀ fún wa bàbá olóríire. Ijabatuhu baridun. Bàbá wa anífowóṣe pé a bá rí yín yóò mọ̀ pé owó ẹ ti fi ṣe nǹkan lóòótọ́. Ijabatuhu baridun ala kulli muslimin. Wọ́n pe ẹlòmíì lánífowóṣe ìdá ní òkun gbogbo ọrùn rẹ̀. Ijabatuhu baridun. Àmọ́ bàbá wa anífowóṣe bẹ́ẹ̀ bá wo fìlà wọn yóò mọ̀ pa anífowóṣe. Ijabatuhu baridun ala kulli muslimin. Ijabatuhu baridun ala kulli muslimin. Mo kí bàbá wa Tajudeen. Salamu alaykum. Alfa wa ọmọ àfa wa Ọláwùtí lónìí wíwẹ́. Sunnatun. Bàbá wa Tajudeen kan Ìlọrin kan ni. Nabawiyyatun ijabatuhu baridun. Bàbá wa Tajudeen ọmọ àfa àgbà. Bàbá má dìbò ní kí n sọ pé ọmọ àfa àgbà. Ijabatuhu baridun ala kulli muslimin. Mo
tàkà tí mo kí bàbá wa bàbá ta. Salamu alaykum. Mo kí gbogbo ẹ̀yin mọ̀nyàn tẹ́ wà níkàlẹ̀. Sunnatun nabawiyyatun. Mo kí bàbá wa ọwọ́ ọ̀tún bàbá mi. Sunnatun Mádìbò mo kì í bọ̀. nabawiyyatun ijabatun faridun. Bẹ́ẹ̀ bá tẹ̀lé ní òun fẹ́ ya wèrè. Atẹ́gùn yín lásán wọ́n bá fẹ́ lù yóò sì jókòó lẹ̀. Ijabatun faridun ala kulli muslimin. Ijabatun faridun ala kulli muslimin. Mo kí bàbá wa àfa wa àgbà tí wọ́n ń bẹ níkàlẹ̀. Salamun alaykum. Sunnatun. Mo kí àwọn ìyá mi tí wọ́n ń bẹ níkàlẹ̀. Sunnatun nabawiyyatun. Ọlọ́run mọ́sà járe ẹ̀yin màmá wa pé. Sunnatun nabawiyyatun. Ìdùnnú tẹ̀ ń fojú rí iná lẹ́ẹ̀mọ́ fojú rí ẹ̀ ní fojú rí bànújẹ́. Sunnatun nabawiyyatun ijabatuhu faridun ala kulli muslimin. Mo wá tàtàrà gbogbo àwọn bàbá àtẹ̀yìn ìyá rẹ̀ ẹ̀yin ìyá alálùbáríkà. Mo darí kíkí mi sọ́dọ̀ ẹni ìní sọ́dọ̀ aláníyàn dáadáa onínúure ọlọ́kànre oníwàre. Jazakallahu rabbul arshi khairan. Amadibo. Ájìwá rẹ̀ mi jìmọ̀ mo kẹ́yìn náà. Jazakallahu O ṣeun. rabbul arshi khairan. Amadibo marima kulli talibina. Bàbá wa oríire mo kì í. Amadibo marima kulli talibina. Adájú Saheed gbogbo ilẹ̀ ẹja náà sì lónìí. Jazakallahu. Àti gbogbo àwa tá a jẹ́ ọmọ bàbá wa Mádìbò mo ti wí níbi ìkómọ̀njò ní ó ti yẹ kí gbogbo wa ká ti ha ṣe nígbà tí èso ni gbẹ́sẹ̀. Rabbul arshi khairan. Amadibo marima kulli talibina. Ẹ máa pé Mádìbò Mádìbò kulli talibina. Amadibo marima kulli talibina. Wa miftahu an-nadami liwal-baraya. Amadibo anta fakhrun salihina. Amadibo Tẹ̀jírí wọlé yóò là. Jazakallahu Ọlọ́run mọ́sá bá wa san bàbá wa Mádìbò lẹ́san. rabbul arshi khairan. Ibi tí wàásí ó ti jáde náà nù ni. Jazakallahu Ọlọ́run mọ́sá bá wa san bàbá wa Mádìbò lẹ́san. rabbul arshi khairan. Amadibo marima kulli talibina. Amadibo marima kulli talibina. Mádìbò Marima kulli talibina. Amadibo marima kulli talibina. Kódà ìyá wa ọ̀nàrẹ́bù gan wọ́n fi stáyìn wọn rọ̀nà fi ń wí. Amadibo anta fakhrun salihina. Amadibo anta fakhrun salihina. Amadibo anta fakhrun salihina. Bàbá mi àgbà Mádìbò. Amadibo. Ọmọ àwọn ẹni Ọlọ́run ní bàbá Mádìbò. Anta fakhrun salihina. Ẹ̀yin náà ní fàárí wa. Amadibo anta fakhrun salihina. Ẹ̀yin náà là ń rí lọ́kàn wá fi ń balẹ̀ pé gbogbo ẹni tó bá lérí ìhun fẹ́ yí èyí rẹ̀ fẹ́ kọrin ni. Amadibo marima kulli talibina. Ìdá méjì ní bẹ lọ́wọ́ bàbá wa Mádìbò. Amadibo. Bàbá pè yẹn ní Mádìbò àbí kí gbogbo nǹkan máa bòbò. Amadibo marima kulli talibina. Amadibo marima kulli talibina. Bàbá pa mí láṣẹ pé mo gbọ́dọ̀ dé ni. Miftahu an-nadaya. Bàbá wa Mádìbò náà ní kọ́kọ́rọ́ oríire. Liwal-baraya. Kọ́kọ́rọ́ gbogbo tí ń jẹ́ ìdùnnú láyé bàbá Mádìbò ni. Amadibo anta fakhrun salihina. Amadibo anta fakhrun
ọlẹ́sìn Amadibo ọkùnrin mẹ́wàá Tabakarun Sali ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ọkùnrin ogún Tabakarun kò ní bàjẹ́ Amadibo bàbá wa tájú kọ̀ àbá wa ọ̀lẹ́sìn wọ́n lẹ́yìn lẹ́ tọ́jú àwọn. Bíbí táwọn nàdá mo wá darí kíkì mi sọ́dọ̀ ògbó wa Bíbí táwọn nàdá ambassador wa Tajudeen ọ̀lẹ́sìn. Salamu alaykum ya Amadibo náà ni ọmọ bá ń wí Amadibo Tabakarun Sali ẹni tí ó bá kú ni kó kú. Amadibo náà ni ọmọ bá ń wí. Amadibo Tabakarun Ajisayi o tí ì rí bí ni mo ti fẹ́ o. Bíbí táwọn nàdá Bíbí olùbáràyà bẹ́ẹ̀ mi bá kàn ní nísìnyí ní kájísàyí ni ọmọ jáde sí lọ. Amadibo Marima Kuli Talibina Ájì wa ọ̀lẹ́sìn Amadibo ambassador wa Tajudeen ọ̀lẹ́sìn. Amadibo Ọlọ́run oore yìí pọ̀ Amadibo oore yìí pọ̀ Amadibo Marima Kuli Talibina oore yìí pọ̀ fa Marima Kuli Talibina oore yìí pọ̀ Ọlọ́run adúpẹ́ fún rẹ Ọlọ́run. Amadibo Marima Kuli Talibina yóò máa da fún yín sí. Amadibo ta ló mú kọ́mọ̀ mi yà á ṣe pé kò sì ní jẹ́ bẹ́ẹ̀. Jazakallahu Amadibo ni wọ́n fẹ́ máa gbọ́. Amadibo Tabakarun Salina olówó kan béèrè lọ́wọ́ mi last week. Amadibo ó ní Madibo yìí ó ní kí ni túmọ̀ Madibo ó ní máa bọ̀ wá lọ rí kásọ̀ túmọ̀ rẹ̀ fún ọ. Amadibo ẹni ẹ bá rí tínú rẹ̀ òdò lónìí inú rẹ̀ òde dò báwo. Amadibo Tabakarun Salina lọ́dọ̀ ẹlẹ́sìn lọ́dọ̀ ọ̀lẹ́sìn la wà. Amadibo ambassador wa ọ̀lẹ́sìn ó ẹrù gan bínú. Amadibo ẹ bá fowó bribe ẹ jáde sí lónìí. Amadibo Tabakarun Salina táwọn nàdá mílíọ̀nù bàrọ́yà bọ́bá wẹ̀rù afọwọ́ tún náwó bọ́bá wẹ̀rù afọwọ́ àlàáfíà náwó. Amadibo ẹ dákun gbogbo wa tá a fẹ́ kí oríire máa jẹ́ tiwa náà ẹ bá yóò bọ́ ànábì wa Muhammad. àwọn bàbá mi nínú ilé wa nínú ilé ọ̀lẹ́sìn bàbá wa Masaudi ọ̀lẹ́sìn ẹni inú rẹ̀ bá dùn lónìí kó yóò bọ́ ànábì dáadáa. Ájì wa Tajudeen ambassador wa adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillahi ẹ dákun ẹ jẹ́ kí Ájì Tajudeen ó máa rí mi. Alhamdulillahi ọpẹ́ la dùn fọ́lọ́run ọba lérí orí tọ́lọ́run ọba tó ṣe fún Ájì wa Tajudeen ọ̀lẹ́sìn ambassador. Alhamdulillahi badal isti'aza wal basmala kulli alhamdulillahi wa salamun ala ibadihi alladhina istafa. Allahu khairun amma. àwọn àwa lọ ní action pọ̀ jù wọ́n tó wá sọ wọ́n báyìí. Alhamdulillahi wa salamun ala ibadil ladhina istafa. má jẹ́ kó ń rẹ́ lọ́ọ̀lẹ̀. Allahu khairun amma. Ájì wa ambassador Tajudeen Alhamdulillahi kìí ṣe gbogbo 2+2 ní máa di 4. Alhamdulillahi gbogbo orin tẹ́ ẹ rí àwọn bàbá wa ni wọ́n dájọ́ rẹ̀ síwájú Ọlọ́run. Alhamdulillahi ẹ dákun torí Ọlọ́run àwa tá a mówó wá òun ni ẹ dákun ẹja fowó lẹ̀ níṣẹ́jú méjì. wa salamun ala ibadil ladhina istafa. oore wa ní Ájì wa ambassador Tajudeen oore wa ní oore Ìlọrin ní oore Nàìjíríà ní oore tèmi ní oore tiẹ̀ ní. wa salamun ala ibadil ladhina istafa. tí wọn náà bá máa gbé irú oore bẹ́ẹ̀ o fẹ́ kó jáde nínú ilé yín bá sọ pé alhamdulillah. wí bẹ́ẹ̀ dáadáa.
wí bẹ́ẹ̀ dáadáa. وسلام على عبادي الذين اصطفى الله خير عما يشركون ọ̀lẹ́sìn lọ́tún bẹ́ẹ̀ bá dàbújá ọ̀lẹ́sìn ni. الله خير bẹ́ẹ̀ bá dẹ́kọ̀ ọ̀lẹ́sìn ni. الله خير ògìkì ti ń jẹ́ ọ̀lẹ́sìn. baba ni baba dogudu. bẹ́ẹ̀ bá tún dé Òbùdù ní Cross River. ní Cross River State ọ̀lẹ́sìn náà ni. الله خير wàhálà bẹ́ẹ̀ máa dógun mọ̀ sán. kódà bá a bá tún dógbò mọ̀ sọ́ Ọ̀yọ́ State. ọ̀lẹ́sìn لا ni. يشركون ẹ bá ń pariwo Ọlọ́run dáadáa kò sí ní tó jó rí bẹ́ẹ̀ àbáwá tẹ̀jídí ní kò sí ní tó jó rí bẹ́ẹ̀ àjọ táwọn tàná tí wọ́n dá lódì tòní ما جاورتي àjọ owó ni wọ́n dá tí ó jẹ́ èso rẹ fún ọlọ́la نعمة بشكر الله ò ní pẹ̀lú mi lọ́lẹ́sìn èkúté wọn máa gbé kí يخشى على النعمة مبتلا bọ́ọ̀ bá ti ní ìwà tó sì ní Ọlọ́run táwọn ìjẹta tàná tọ̀lẹ́sìn wọ́n níwà wọ́n tún lọ́lọ́run لو شكرت ìlọ́lọ́wọ́ ọba wọn àti ìwà tí wọ́n ní tí wọ́n á dunú sóore ọmọ ọlọ́mọ náà ló fa ọ̀lẹ́sìn tiwa yìí náà yára لو lójú. شكروا نعمة زادتهم o ṣeun. مقالة الله التي قال لئن شكرتم لأزيدنكم لكنما كفرهم قالها والكفر بالنعمة يدعو إلى زوالها وشكرها بقولها. tẹ́ ẹ bá lọ wo bàbá wa gbà tí wọ́n bí ambassador wa bẹ́ẹ̀ bá wù wọ́n gbẹ̀mí ti rí wọn lónìí mo rí àpẹẹrẹ àwọn wàlíyé Ọlọ́run lára wọn. ما جاورتي gbogbo ẹni tí bá pa ọmọ ọlọ́mọ ẹlẹ́kún òun náà sun ẹ̀jẹ̀. نعمة بشكر الله gbogbo ẹni tí bá dùn ọmọ ọlọ́mọ nínú bí ti rí fáwọn ọmọ tiẹ̀ náà lórí fún ají wa tájù díní lónìí. يخشى على النعمة مبتلا èyí tí máa wá yà mí lẹ́nu púpọ̀ òun ni wípé gbogbo orí tọ́lọ̀ ń bá lè wulẹ̀ kó ṣe fún ẹ láyé tó o bá ti láhùn orí ibú ti bẹ́ẹ̀. لو شكروا نعمة زادتهم وقالت الله التي قالها ẹnìkan kan wàá rí àǹfààní rẹ kankan jẹ nínú ayé ọwọ́ yìí di kìbi táyà. لئن شكرتم olówó ọlọ́lá oníyì onípò onígbogbo nǹkan ọwọ́ àyà wèrè sáyé Lẹ́yìn- ọ̀yà kágọ̀ sáyé gbogbo tó fi sáwọn òun níjọ́ tó bá kú kò sí kan tí wọ́n tì bọ́nú lẹ̀ pẹ̀lú rẹ̀. لئن شكرتم لأزيدنكم àwọn ògo bẹ́ẹ̀ wọ́n pọ̀ nílọrin لكن tí bàbá wa máa dìbò àmọ́ fọ́n mi sí wa àmọ́ dá mi sí kó tún lè wù sí dáadáa. لكنما كفرهم قالا àbátẹ̀jídé àbí bẹ́ẹ̀ kọ́ ni. والكفر بالنعمة يدعو إلى bàbá wa máa dìbò tí wọ́n bá ti rí ògo kan níbì kan wọ́n á wá ránṣẹ́ pé ògo tiwa níléyìí eléyìí ò gbọ́dọ̀ kú nǹkan kan ò gbọ́dọ̀ ṣe tá ń ṣe lérí tèmi náà títí dì sí òun náà wọ́n ṣe lérí pọ́n wá náà lọ́tọ̀ọ̀tọ̀. والكفر بالنعمة يدعو إلى àmọ́ wá rí ẹ̀san àwọn tìjẹ́ ta tó bí wọn òun àmọ́ rí látara tiwọn náà lónìí. زوالها والشكر وبقالا gbogbo tó bá bẹ̀ ṣe ni ọmọ ṣe ẹ̀san bẹ́ẹ̀ bẹ́sàn ò kélérí rẹ̀ yóò kélérí ọmọ. والكفر بالنعمة يدعو إلى 11 tá a ṣe ní ìdóòta wọ́n wá invite ọ̀lẹ́ṣin زوالها والشكر وبقالا níwájú ilé bàbá wa Maiman Tábà èmi mo ṣe wá síjọ́ náà. ما جاورتي gbogbo àwọn olówó táwọn Emirates tí wọ́n pè wá láti ìta nígbà tí wọ́n ń donate nígbà tó dérí ìtògbò tiwa tó jẹ́ ọ̀lẹ́sìn ṣéèkì tébù. ما جاورتي نعمة بشكر الله ọ̀lẹ́sìn ṣéèkì àgámọ́ gbogbo wọn nídìí. يخشى على النعمة مقتلا níbi títọrẹ لو شكروا níbi títọrẹ nínú ilé wa nínú ilé álìmì yìí ò gbọ́dọ̀ bàjẹ́ kankan ò gbọ́dọ̀ ṣe wọ́n gbárùkù táwọn ọmọ ọ̀dọ́ لو pẹ̀lú شكروا owó gidi. نعمة زادتهم
gbogbo níná yóò máa pọ̀ sí ni àmọ́ gbogbo ẹni tí máa ń fi kà mówó yọtọ̀ bá kú wọn ò ní sí ọ pẹ̀lú owó rẹ. mọ̀kọ́lẹ̀ tún lé ilẹ̀ tí kọ̀ọ̀lá. bọ́lá ọ̀lẹ́sìn àti máa wá ṣe káàkiri gbogbo ayé nù ni gbogbo bí wọ́n bá ti pe ajítájú dín ní yóò gbìyànjú kó wọn ó dùn yàn nínú ni. làyín ṣàkárí tún làzídánakùn. ẹni ó bá sì ti dùn yàn nínú dandan ni kọ́lọ́hún náà máa dùn ún náà nínú. lákìnnàmà kúrò mú gọ́lá. bàbá wa máa dìbò àmọ́ wa fojú kan bí bàbá máa dìbò bá ti wá rí ògo kan lára èèyàn kan nílọrin ní àyè wọn á wá gbárùkùtì wọn á sun mọ́ra wọn á sọ́ dẹgbẹ́ wọn. wọlé kúkúrò bí ní. wọ́n máa jà sábà gbogbo gbà. láti ẹ̀dínwó ìlà. olùsọ́wọ́ ara rẹ̀ ò sí ní kankan. wọlé kúkúrò. àgbà ni ọjà àwa pẹ̀lú láwọn àjọmọ̀ wa ẹ bá ti jọ jòkó tira wa. bí ní. bí pọ́ rẹ̀ di wa ọmọ sí baba sí. láti ẹ̀dínwó ìlà. gbogbo wa àgbàlagbà tí ẹgbẹ́ rẹ̀ bá máa gbóná sáwọn ọmọ tẹ́gbẹ́ rẹ̀ ọ̀rọ̀ sáwọn ọmọ kéékèèké ọmọ rẹ ò ní rí èèyàn rẹ jòkótì. wọ́n lè kúkúrò bí ní mẹ́tí ẹ̀dínwó ìlà. àjòkótì yín gbogbo nǹkan láàmú iyọ̀ lọ́dọ̀ yín. zawali wa ṣukiru abikọ́lá. níbi jẹ́yìn tí ń bu omi sógo ológo kó máa fi ṣáìn sí. níbẹ̀ làwọn kan ti ń bẹ tí wọ́n máa bu àsìkò fún wa pé wọ́n fẹ́ lò tán. zawali wa ṣukiru abikọ́lá. ó yá wọn púpọ̀. méjà ọ̀rọ̀ ti. eré àwọn ọmọ òun pọ̀ púpọ̀. mẹ́ta. eré wa pọ̀ púpọ̀ eré tá a sá tí bàbá rẹ ò ní sá. méjà ọ̀rọ̀ ti. ní mẹ́ta bí ṣukiri náà. bàbá mọ́tí mo ti ní kí n mọ ẹyọ dàwọn lẹ́kọ̀ọ̀kan. ìyàkàṣà rẹ̀ ní mẹ́tí mú ìkàlà. ẹ̀yà bá ṣe wèrè ó ṣe. lọ́wọ́ ṣàǹkàrú. wọ́n yan gbúgbúrú gbígbẹ lérí rẹ̀. ní mẹ́ta sáádà ti hùn mú. bàbá mi ìmọ̀tàbà bàbá wa ọba ìlú Ìlọrin. wíbẹ̀ dáadáa. ògo pọ̀ nínú ilé ẹnì kọ̀ọ̀kan Ìlọrin wọ́n yí wọn pa ni. láì ṣàkàrí tún. ògo àwọn olóríire ọmọ wọ́n pọ̀ nínú ilé ẹnì kọ̀ọ̀kan lẹ̀ yìí. láì ṣàkàrí tún. àwọn tí wọ́n mọ tí wọ́n fi ń yíyan balẹ̀ wọ́n sì máa yín balẹ̀. láàzí dànàkùn. àwọn olórin fújì wọ́n pọ̀ bámu nílẹ̀ yìí tálẹ̀ gbọ́ tó torí nínú. làkínní máa kúfúrú mú gọ́dà. a sì dẹ́kọ̀ a máa gbọ́ wọn àwọn Wasiu Ayinde a máa gbọ́ wọn àwọn Pasuma a máa gbọ́ wọn àwọn Òṣùpá a máa gbọ́ wọn gbogbo wọn wọ́n máa kilẹ̀ a sì lẹ́yìn kankan kilẹ̀ ńlẹ̀ èyí tó bá fẹ́ kilẹ̀ ńlẹ̀ yìí tó bá ti rú báyìí wọ́n sì tún burú pa. làkínní máa kúfúrú mú gọ́dà. bẹ́ẹ̀ làwọn olórí Ìsìlámù bẹ́ẹ̀ wọ́n ń bẹ nílọrin wa náà. wàlí kúfúrú bí ní. bẹ́ẹ̀ làwọn olórí ire wọ́n pọ̀ bẹ́ẹ̀ nínú ilé ẹnì kọ̀ọ̀kan wa àmọ́ ọlọ́run abẹ́ ọ ni dákun má jẹ́ wọ́n yé wa pa. nínú àwọn tí ò jẹ́ kí wọ́n yé wa pa ni bàbá wa mi mọ́tàbà bàbá wa bá lọ́ọ́ rí kẹ́jọ fún yìí. wàlí kúfúrú bí ní mẹ́tí ẹ̀dínwó ìlà. nínú àwọn ògo àwọn èèyàn a máa fẹ́ kí n tọ́ da ó bàjẹ́ ni ìwà máa ń tọ́ fẹ́ gbàǹbì kí n tọ́ da ó bàjẹ́ bí n tọ́ da bá bàjẹ́ ayé tiẹ̀ ò lè dà. zawali wa ṣukiru ayé rẹ̀ ò lè dà. abikọ́lá. ẹ wo gbogbo tó ṣẹlẹ̀ lọ. zawali ó ti ṣẹlẹ̀ òun náà kí lórí ṣe ń bẹ̀. wa ṣukiru abikọ́lá. lẹ́yìn tó bàjẹ́ ayé tiẹ̀ wo ló wá tuntun nígbà tó ọba ń tọ́ da jẹ́. zawali ẹni ọlọ́run ọba tiẹ̀ jẹ́ ìdá kan ẹni ọlọ́run ọba tiẹ̀ jẹ́ ìdá kan ò lè bàjẹ́. wa ṣukiru abikọ́lá. ẹ wo ajiwa Mustapha ajiwa Sọ́líhù Mustapha ẹni rẹ̀. bí ni mo ti rọ̀ bí. bàbá amadibo a máa sọ fún mi ní gbogbo ìgbà. lábì máa kásàbà tiẹ̀ di. wálé ọ̀tẹ́ máa ní náà wálé tọ̀ kí ni kúkú sì tẹ́yìn náà jogún máa bá ń sa lérí Mustapha. lábì máa kásàbà tiẹ̀ di. ajogun kúkú sì. lọ́wọ́ bí turọ́sí. àníjogún kúkú sì ní ọ̀wọ́ rí báyìí. andani mutashakiru. mo wá gbé kúkú sì tèmi mo wá gbé sábẹ́ bàbá ti mi mọ́tàbà. wọ́n wá ń bò mí sí wọ́n 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 ń bò mí sí. andani mutashakiru. wálé Sọ́líhù Mustapha ọlọ́wọ́ abẹ́ nǹkankan tí ń jẹ́ aburú ọlọ́mọdé ó ṣe mọ́ Sọ́líhù Mustapha. lọ́wọ́ bí turọ́sí. ẹ̀rọ àwọn yẹn ti sàmì jákujàku. bó bá sì wọ
wọ bí ìdíṣẹ́ lómi ọmọ adarí mọ́lẹ̀ ولو بيت òun là ń ṣàdúrà fún ẹ̀ tún lè sàmì ilé ẹ̀ máa wọ̀ wọ́n máa owó kọ̀ kìí ṣe ti towó gbogbo nǹkan lọ́gbọ̀n òní bíi tèérí kọ́. ولو بتراثي ولو بتراثي ẹ sáà má mọ owó wa mọ́. أنني متفكر bá a débi pé má mọ owó wa mọ́ ọmọ pé ó ní tó jẹ tẹ́lẹ̀ nǹkan ni. ولو بتراثي ولو بتراثي ọkọ̀ ṣe léṣe ọkọ̀ jágbajàgba ولو بتراثي ọkọ̀ yẹ̀yàn. ولو بتراثي أنني متفكر Saliu Mustapha bàbá wa Saliu Mustapha sẹ́yìn náà tún ní nǹkan tó ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. بنعمة ربي ipa èyí ti pa bàbá tiẹ̀ ọ̀kadù. لا بما كتبت يدي mọ́sálásí wa Central Mosque bàbá wa Saliu Mustapha wọ́n ní lóṣù márùn-ún àwọn ọmọ fún wa ní 10 million. لا بما كتبت يدي ká máa fi tún mọ́sálásí ilé Ọlọ́run ṣe. لا بما كتبت يدي ولو bọ́ kìí sì sẹ́nu lásán kọ́nà àwọn ti bẹ̀rẹ̀. ولو بتراثي wọ́n ti fi mẹ́wàá kan lẹ̀ lẹ́nu. أنني متشكر kìí ṣe àdéhùn tí wọ́n máa ṣe àdéhùn alágbádá ọ̀ ṣàdéhùn lójú agbo nígbà bá dẹ̀yìn agbo ọ̀ máa gbé fóònù rẹ̀ ò ní gbé mọ́. لو ìjọ tí fóònù rẹ̀ ò ní lọ mọ́ náà padà ń bọ̀ tẹ́lẹ̀. لو بتراثي Saliu Mustapha wọlé oríire tí tájì ọ̀lẹ́sí náà ṣe lónìí gbogbo tí ń jẹ́rẹ̀ ẹkún àtàgbákò àtòfò Ọlọ́run mọ́sàbá wa làálàá wọn. ẹ dákun sàmì dáadáa. ambassador ní owó Saliu Haji wa Saliu Mustapha nù. ولو بتراثي bàbá ní àdúrà ní ká ṣe fún wọn. لو بتراثي Ọlọ́run á bẹ̀ ọ́ pẹ̀lú agbára Ọlọ́run àtògbó rẹ àti líle ṣe rẹ Ọlọ́run àfọlá àwọn tẹ̀yìn náà tara wọn jáde àfi bẹ̀ Ọlọ́run. يا رب هنا bàbá wa gòbédè ní ìsà فالمعان مؤيد ọba tá a ti rí irú rẹ̀ títí dìsí. يا رب هنا bàbá wa tọ̀rí náà tún jòkó ní wọ́n tún jòkó láàyè wọn bẹ́ẹ̀. فالمعان مؤيد bẹ́ẹ̀. وما لمرئ إلا متعين ṣeun ambassador èso owó nìkan la ní kéwù náà fẹ́ẹ́ fi yẹ ẹnìkan wà pàdé ambassador ní sí yóò aṣọ fún wọn aṣọ lárúbáwá kan kò ní ìdí jálẹ̀. فالمعان مؤيد وما لمرئ bí ẹ bá ṣe báyìí lẹ́sìn nǹkan lónìí bá ní ẹ̀dìdẹ kẹ jálẹ̀ sí. Ọlọ́run wọlá ìpéjọ wa lónìí tó jásí pé àpéjọ lérí kíní kan lérí dùnú ni. يا رب هنا gbogbo tọ́lá wọn máa ṣe fún Haji wa Saliu Mustapha Ọlọ́run ìdùnnú ni ojú máa jẹ́. يا رب هنا má fi Haji Saliu Mustapha má fi lá wa lójú Ọlọ́run. فالمعان مؤيد àti Haji wa Saliu Mustapha àti gbogbo àwọn tí wọ́n rí bẹ̀ nínú àwọn tí wọ́n rí bẹ̀ nínú ògbó wa náà ni ambassador wa Tajudeen Ọ̀lẹ́sìn náà wà. فالمعان مؤيد فما لمرئ ń bẹ nínú ilé ẹnì kọ̀ọ̀kan wa náà bẹ́ Ọlọ́run gbogbo ògo wa Ọlọ́run má lù wọ́n pa máa lọ. فما لمرئ ẹ dákun ẹ sàmì dáadáa. bẹ́ẹ̀ ká bá ń sọ oore tiẹ̀ lọ́wọ́ kò dí oore tọ́lọ́run ó ṣe fún wọn náà lọ́wọ́. má bínú oore olóore ẹni tí ẹni àsìkò tiẹ̀ bá tó nù níjọ́ tásìkò tiẹ̀ náà bá tó Ọlọ́run yóò lóhùn dé. Ọ̀lẹ́sìn ló dé yẹn wo bí wọ́n ti fà á wọ́n sàn fà lọ ni. a sì ń sọnù mo tún rò pé abali jẹ́ náà la wà ní. àkọ́bá jásí pé ọmọ ìlú kan ló wá ṣerú eléyìí gbogbo nǹkan láfẹ̀ẹ́ ké tán. ọba tó fi ṣe ọ̀ṣọ́ fún wa Ọlọ́run ò ní fà yín amọ́ wa lọ́wọ́. àtẹ̀yìn àti gbogbo àwa tá a rí bẹ̀ nínú ìlú yìí má jà ara tẹ̀yìn kú mọ́ nù wa. ẹ dákun ẹ sàmì dáadáa. gbogbo tí ń jẹ́ ìran ìdùnnú tọ́lọ̀ ń ṣe bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa mọ́jọ́ ó di ìbànújẹ́. ó yà wá àgbà wọn lówó àdúrà tí mo ṣe nìyí ẹ dákun ẹ ṣe àmì bẹ̀rẹ̀ láti rí ibi tó ti bẹ̀rẹ̀ tá à ń jẹ́ ọ̀ṣọ́ fáwọn bàbá yìí ó fi dé ibi tó dé gbogbo wa pátá Ọlọ́run mọ̀jà rẹ fún Ọlọ́run ẹ
ẹ dákun ẹ sàmí. يا صاحب العزة ẹ dákun ẹ sàmí dáadáa. والجبروت bí wọn náà bá fẹ́ máa fojú ríre láyé ibi wọn bá ti ń soríire jẹ́nu rẹ̀ ó yọ síbẹ̀ jẹ́nu rẹ̀ ó máa dùn síbẹ̀ bínú rẹ̀ bá dùn síbi tí wọ́n bá ti ń soríire láyé gbogbo rírú oríire kò lè kàn tí èkó àtọmọ rẹ̀. سبحانك يا صاحب الملك kò sí tó bí gbogbo adé àyè ìdùnnú ni ẹni inú rẹ̀ ó dùn inú yóò dùn ní òfẹ́ràn rẹ̀ ṣé yóò para rẹ̀. والملكوت èyàn nínú odò ẹ wá lọ fún ṣúgà pé kó máa jẹ ṣúgà jẹ̀díjẹ̀dí ní ọ̀pá سبحانك èyàn kọ́kọ́ sunkún kó tó rẹ́rìn ni. يا من قتبت الموت bó ti rí yìí bó ti dá yìí náà ni kó máa dá lọ ní yìí wá. عليك ولا تموت má jẹ́ wọ́n sìnkú rẹ̀ sí àyè. gbogbo àwọn tá a sàmíhùn náà gbogbo tí ń jẹ́ ìrìn dùnú tí wọn náà má fọwọ́ bànújẹ́ kàn. همة يونس ọ̀la aláhàúlà wàlákò wàtà àbá ẹ̀mọ́ màá ní fowó ṣe wọ́n lẹ́kẹ̀ẹ́ òtúbà kan mú bàbá wa Mádìbò. kókó sì tí ń bẹ lọ́wọ́ kò sí kókó sí kankan o. Ọlọ́run ti gbàdúrà ambassador dáadáa kí ó tó darapọ̀ mọ́ bàbá wa Mádìbò. kí wọ́n tó darapọ̀. nígbà tó wá dọ́dọ̀ Mádìbò. nígbà tó wá dọ́dọ̀ bàbá wa gbogbo àwọn tó ń tẹ̀lé. àti gbogbo àwọn tó ń tẹ̀lé ambassador. Ọlọ́run wa ní kọ́ lọ́wọ́ máa dá. Ọlọ́run wa ní ọmọ dá sí i. wọ́n ń jẹ àlùbáríkà ṣe Hálímì. wọ́n wá ń jẹ àlùbáríkà ṣe Hálímì. Ọlọ́run mọ́ wa kúrò ẹ̀mí bàbá wa Mádìbò yìí. Ọlọ́run dákun àbíọ́ má kúrò ẹ̀mí bàbá Mádìbò. orí dìfẹ́ǹdì àti dìfẹ́ǹsì ni wọ́n fún bàbá wa lọ́dọọdún. dìfẹ́ǹdì àti dìfẹ́ǹsì ni wọ́n fún bàbá ọba lọ́rin. fún bàbá ọba lọ́rin. ẹsẹ̀ ṣé o. kí ẹ tó rí bàbá bẹ́ẹ̀ bá ti rí Mádìbò ẹ mọ̀ pé bàbá dùn rí àbí bàbá ò ní dùn. bẹ́ẹ̀ bá ti rí bàbá fẹ́ rí bàbá bẹ́ẹ̀ bá ti rí bàbá wa tí wọ́n ń bẹ ń kalẹ̀ yìí ẹ mọ̀ pé bàbá ẹ rí wọn ẹ sì mọ̀ pé ẹ ní rí wọn. ọ̀dọ́ wọn ni fáínà ṣe wà. ẹ dákun ẹ kéde. kó lè máa sún sí tọ́ gbogbo bẹ́ẹ̀ ti wíwú náà Ọlọ́run ti fàṣẹ sí bẹ́ẹ̀. Ọlọ́run ti fàṣẹ sí. Tunji náà láàké. Tunji náà láàké. baba Sheikh Kamaluddin Al-Adabi. baba Sheikh Kamaluddin Al-Adabi. wọ́n ní bọ́lá ń bá ti ṣe oore tí ń bẹ nínú Tunji náà. wọ́n ní bọ́lá ń bá ti. fún yàn wọ́n lọ yín oore ti tán. oore ti tán. bí baba wa ti wí. bí baba wa ti wí. Ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀ fún baba wa Mádìbò. Ọlọ́run mọ́sá jókè baba wa Mádìbò. wọlé iye ìta àfàsàlà ti ṣe láyé tí ò mọ iye òǹkà ẹ̀. wọlé iye àfàsàlà ti ṣe láyé tí ò mọ iye òǹkà ẹ̀. tí ò mọ iye òǹkà rẹ̀. tí ò mọ iye òǹkà ẹ̀. gbogbo tí ń jẹ́ dùnú fún baba wa Mádìbò Ọlọ́run má jẹ́ ó di ìbànújẹ́. Ọlọ́run má jẹ́ ó di ìbànújẹ́. gbogbo àwọn tá a sàmì náà ọ̀rọ̀ wa ò ní di ìbànújẹ́. ọ̀rọ̀ ò ní di ìbànújẹ́ láéláé. A'udhu billahi minash shaitanir rajim. ẹni a máa sáámi náà. Allahumma salli wa sallim ala sayyidina Muhammadin. sallallahu alayhi wa sallam. wa ala ali sayyidina Muhammadin. صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات. ẹ bá wá bá sọ fún wájú wa ọ̀lẹ́sìn pé happy birthday to you. Allah. Happy birthday to you. Allah. Kẹ́mi ọlá ogun kó pọ̀ kó pẹ́. Happy birthday to you. Allah. Happy birthday to you. Allah. Happy birthday to you. Ẹlẹ́sìn. Kẹ́mi ọlá ogun kó pẹ́. Happy birthday to you. Ẹlòmí owó nìkan ló máa pé kò máa wá kàdá. Happy birthday to you. Bàbá ẹ̀ tó wá wà ní bàbá ń fi ọ̀lẹ́sìn sí happy birthday to you. Ọ̀lẹ́sìn happy birthday to you. Ọ̀lẹ́sìn kẹ́mi ọ̀la ogun kó pọ̀ kó pẹ́. Happy birthday to you. وسلام على المرسلين ní orúkọ bàbá wa gbọ́ lẹ́sìn tí ní kí n ṣàdúrà fún yín bàbá Mádìbò kí n tó wá ṣàdúrà hàn níjọ́ kan a wá síbí a wá sílé ambassador Tajudeen àwọn ọ̀rẹ́ bàbá ẹ má gbọ́ o àwọn ọ̀rẹ́ Tajudeen ambassador wa ń sọ fún wa wípé
àwọn ń jàǹfààní ambassador ju àwa tá a bí lọ sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ sọ fún anabi Muhammad anabi náà lẹ̀ yóò bóun ọlọ́ni ní anabi ó ní wàásìr àsìrà takàlà àkàràbí àwọn tí wọ́n súnmọ́ lẹ́bí bàbá wa ní fowó ṣe anabi ní ma lọ ọlọ́run pa anabi láti pé ma ṣe dáadáa sí wọn Alhaji Tajudeen ambassador mo fẹ́ fi kọ́rọ̀ tẹ́ ẹ sọ kí n tó ṣàdúrà yín Alhaji Tajudeen ambassador ń sọjọ́ bí lónìí ò ní sèyí láṣẹ mọ́ ọjà Kankatu ládùúgbò wa Alhaji Tajudeen wa bọ́ síbẹ̀ gbogbo àwọn ìyá tó bá lọ́jà tí wọ́n ń tẹ ewédú pọ́n 5 sísì Alhaji Tajudeen wa fún wọn ní yàrá ìyá owó ní yàrá ìyá owó bàbá Mudibo ẹni ẹlẹ́ẹ̀kejì Alhaji Tajudeen ambassador ó bọ́ sí gbogbo wọ́ọ̀dù tá a ní ní Ìbágùn mélòó ni 9 Tajudeen wa gbé 500,000 kalẹ̀ ó wá ní ẹ máa fún èèyàn kọ̀ọ̀kan kí yọ tán lára wọn ní 50,000. Alhaji Tajudeen bọ́ sínú ilé bàbá rẹ̀ ó fún àwọn kan ní 100,000 ó fún àwọn kan ní 300,000. Alhaji Tajudeen ambassador ó bọ́ sí àdúgbò wa ní gbogbo Òkèlélè bó ti pọ̀ tóun ó wá ní mo ṣílẹ̀kùn ilé owó mi lẹ̀ àwọn obìnrin wa ń wọlé àwọn ọkùnrin wa ń wọlé wọ́n wá ń gba owó lọ́wọ́ ambassador bàbá lọ́tẹ̀ Alhaji Tajudeen wa pè mí ẹ Yorùbá Nabi Muhammad ó wá ní Alhaji orí ẹjọ́ wọ́n ní bàdẹ fẹ́ bẹ̀ yín iṣẹ́ kan níṣẹ́jú kan tó kù bàbá Mudibo ẹja sọ ní téèyàn bá ṣe wá sí tẹ́ ẹ ṣe ẹni tó bá ṣe páhùn ni bí wọ́n bá sin ọmọ owó ni àjọ máa wò yín Alhaji Tajudeen wa ní Alhaji ẹsẹ̀ ní àkáǹtì nàmbà yín nìsín Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ra mọ́tò kan fún mi ni ó wá ní nọ́mbà ẹ̀ tí gbà ẹ fi yé báyìí gba nọ́mbà ẹ bá mi fún bàbá níye báyìí ọmọ tí wọ́n ń ṣe tó lóun fún un láwọ́ọ̀dù ó ní ẹ bá mi fún un ní 100,000 èmi nìkan ní bẹ́nu yàrá mi ìwọ̀n pé ọlọ́hun mama pata jù ìwọ̀n pé ọlọ́hun mama pata jù Tajudeen bàbá lọ́tẹ̀ níjọ́ tí bàbá wa Amiru kú Ìlọrin sì dààmú ipe he Amiru kú bọ́ọ̀ bá lò lóògùn ọba mi rù wájú bọ́ọ̀ bá lò nítìrà ọba mi rù wájú bọ́ọ̀ bá lò láṣẹ ọba mi rù wájú bàbá Afa Ibrahim nàró ló kọ́lé ọ̀lẹ́sìn àràádàlẹ̀ àsúdù gbogbo mẹ́lẹ̀ẹ́sẹ̀ wí. àràádàlẹ̀ àsúdù ìkọ́yà ayẹ̀dúrà Muhammadu wíwádà àmàwò ìlàwòlẹ̀ àríṣì ní sàrẹ̀ àṣìdì. bàbá lọ tẹ ẹ bẹ̀rẹ̀ nu ọlọ́wọ́lá bàbá mo ti kò tẹ farajì ọlọ́mọ pa yín báyìí ẹ gbá mi. ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan bàbá ọ̀nà ẹ̀sìn yìí máa sọ ara àlọ́ ni wọ́n lọ sí ẹ máa wò ó ọ̀fẹ́ ṣubú náà ò ní ṣubú ò ní tètè kú ọ̀là bàbá ọ̀là ìyá bẹ̀rọ̀ bẹ̀lì fálákì bẹ̀rọ̀ bì náà bisimilayi ọ̀yà ọ̀yà bẹ̀lì fálákì ní sàrì màkàlà ọ̀mísẹ́rì nàfàṣà ti bẹ̀lẹ̀ ọ̀kà bàbá kéènà àtẹnà kúkọ̀ àwọn ní Mudibo bàbá bẹ́ẹ̀ ilẹ̀ yóò ti máa ṣe nu ẹ ti ṣe ojú kẹ́mi ní kúlọ̀ bẹ̀rọ̀ bì náà bàbá lórí ṣe jama ẹni Mudibo ẹ wí ẹ sá kéènà àtẹnà kan fún wọn tẹ bá débi náà sá ẹ wá gbóhùn sókè bàbá ẹ máa wá dùn wá nú ẹ máa dùn wá nú ẹ máa dùn wá nú ẹni tí ò tó gbẹ dín yín ẹ wàá lọ jókòó lóde rẹ ẹ fi jà Nabi Muhammad ọlọ́wọ́ làwọn tí wọ́n bí yín ọlọ́mọ jẹ tètè kú bẹ́ẹ̀ bá wá tètè kú ẹ máa wá tọ́ bá kú báyìí kẹ́ ẹ má rówó náà mọ́ ẹ̀ ní sàgbákò ọlọ́run wọlé Aisha tà Nabi Muhammad Anabi ní mo fẹ́ràn Aisha ó bá jàmà ó ní mo fẹ́ràn rẹ̀ fọ́ lérí ẹ̀yin náà fẹ́ràn Aisha tì yín o ọlọ́run wọlé Aisha tó ṣẹ̀ṣẹ̀ dé mọ́mọ́ ọlọ́run wọlé Aisha tó ṣẹ̀ṣẹ̀ dé bàbá ilé tẹ̀ ń wò ẹ̀ dé bẹ́ẹ̀ ẹ̀ kí náà dé náà fún bàbá kó hó. iná